Ọláìyá ti sọ̀rọ̀ o, bàbá mi Ọláìyá Igwe ti sọ̀rọ̀. Ó ti sọ ìdí tí Koko Zaria fi ń dúnkokò mọ́ òun àti Esabod. Ẹ wo ẹ jẹ́ ń pé ń débẹ̀ ẹ wo fídíò yìí. Mo dẹ̀ kí gbogbo ojú tó ń wò mí. Ọláìyá Igwe lórúkọ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀. Mo wá make some points láti mo fẹ́ kí àwọn kankan nínú àwọn ọ̀rọ̀ tí Koko Zaria àti ìyá Estadog tí wọ́n sọ ń pa mí ni. Ẹ̀yin kan tẹ̀lé ní kí n má sọ̀rọ̀. Ẹ má bínú, ẹ dáríjì mi. Kò dá kí n má sọ̀rọ̀ mọ́ láti clear àwọn kankan nínú ọ̀rọ̀ wọn. Torí tí ara ayé bá gbọ́ náà máa gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni. Mi ò kí ń ṣe member National Union. Actor ni mí, film producer ni mí, director ni mí. Not to waste much of your time. I am a filmmaker. Tí mo bá yí dẹ̀mọ̀ torí pé director tó ni mí, gbogbo eré mi ni mo directed. Ẹ wò mí, Koko Zaria àti ìyá Estadog, wọ́n ní mo ní garage union. Èmi ò ní garage. Kò dẹ̀ sẹ́ni pọ̀jù nínú ẹni tó ti ń ṣe union títí dìsìnyí. Ẹni tó bá fún mi ní garage rí, kó bọ́ọ̀tà kó wá wí. Tí ò bá bọ́ọ̀tà wípé yes mo ti fún ẹ garage rí. Ok, mo fún ẹ garage eléyìí kó má ṣàkóso ẹ̀, ìwọ la fún léléyìí. Tí ò bá bọ́ọ̀tà, mọ́tò ló máa pa. Kò ní sóríire. Ẹ tó bá fún mi garage rí, mi ò ní garage. Ọ̀nà òun fẹ́ fi ní garage nígbà tí mi ò kì í ṣe mẹ́mbà wọn. Estadog yẹn, ẹ̀yin tẹ̀ ń follow ẹ̀, play tẹ̀ ń waste time yìí. Mi ò bá yín ẹ̀ ṣàfẹ́ rẹ́rìn ìyá tó ti wà ní zayn. Ó kàn pa àwọn ọ̀rọ̀ òṣì. Mo ti di gbá àkólẹ̀ lọ́wọ́ wèrè. One, tèmi ò jọ ẹ kókó lè jọjú púpọ̀. Ọba àlú ó ti bú dáadáa. Ó ti ẹ̀mí tẹ́tí di customer ẹ̀ náà ó ti gbọ̀n mí tútú. N tó dẹ̀ fa gbogbo òṣì tí ìyá Estadog yìí ṣe ni pé ó ti sọ pé òun fẹ́ ṣe birthday rí. Nígbà tí mi ò ń ṣe idiot, báwo ẹ máa ṣe birthday shout fún ẹ Estadog? Ọmọ tó rán sí mi ò tí kú. Bíléda tó ń pè ní wàsó. Ó rán sí mi, kóòtù mi jọ bẹ́ẹ̀, ó jíṣẹ́. Kódà wọ́n sọ pé o máa kówó lẹ̀, o máa fún mi lówó, ìwọ Estadog. Èmi àwọn máa ṣe birthday shout, máa pọ́n ilé. Níwọ̀n tó mú ìyá àwẹ̀rò, ìyá àgbàlagbà, respect mama bí kíbi tẹ bá wà. Àwọn táwọn àwọn òwájú yìí, ẹni tó jẹ́ ìyá fẹ́ mi, ọ̀gá ìyá fún mi nínú iṣẹ́ yìí tó gbọ́n tútú. Màá wá so daft, màmá ṣe shout fún wọn, màmá pọ́n ilé. Wọn kọ́ mi bẹ́ẹ̀ láti lé wa. You are an idiot. Èmi á pọ́n wọlé. Kájà gbà pé mi ò jẹ́ nǹkan kan wájú wọ ti yẹ̀yẹ́ mi. Èébú olójúkú tó ti bú mi. Ìwọ àti ọmọ ẹ Koko Zaria ẹ wá lẹ̀dí àpòpọ̀ ẹ bẹ̀rẹ̀ sí bà mí jẹ́. Ẹ ń bà mí jẹ́ ni àwọn aráyé náà mọ̀ pé ẹ̀ ń wá àtàmọ́ ni. Ó fún ọ̀yàn lórí. Òun give support. A ò sọ̀rọ̀. Ó tún bẹ̀rẹ̀ sí parọ́. Ṣùgbọ́n ohun tó bá yẹ pé mi ò gba gáràjì lọ́wọ́ ẹnikẹ́ni tó jẹ́ ṣe tíátà mi ni mò ń ṣe. Ire ayọ̀ ajẹ́tẹ̀mí. Ṣùgbọ́n tó bá yẹ pé mo gbà èmi náà kọ́ bóòsì níta gbangba sí ni gbogbo ìbànújẹ́ tó wà nù Al-Qur'an kò jẹ́ tèmi Lukman Ẹ̀bùn Olóyèdè. Ṣùgbọ́n tó bá jẹ́ pé rọ́ọ̀nì wo Estadog àti Koko Zaria àpamọ́ mi pé mo ní gáràjì gẹ́gẹ́ bí mẹ́bà yín. Ìbànújẹ́ inú Al-Qur'an bó ṣe pọ̀ tó ajẹ́ ti wọ Abdulganiyu Koko Zaria àtúnjẹ́ ti wọ Estadog Abọ́dẹ̀rìn. Ìbànújẹ́ èpè ẹkún kíkorò tó wà ní Al-Qur'an yìí ajẹ́ ti wọ Estabod torí mo láti pè dáadáa sínú Al-Qur'an yìí kó lè yí tiẹ̀ kó lè mú yàrá ìyá ẹ̀ kó lè mú ẹ̀. Ṣó ti yẹ ẹjáwọ́ lọ́rọ̀ tèmi rọ́lẹ̀ ń gbà ìbànújẹ́ ti dé báyìí lẹ́sẹ̀ wàrọ̀ pàkiri. Ohun tó dẹ̀ tún ṣe Estadog lẹ́lẹ́kejì lastly ohun tó ń dà ẹ́ láàmú òun ni pé wọ́n fẹ́ ṣe fíìmù ẹ̀kan tí bọ́ ìkan jẹ́ aláìdè tó ní kí n kópa ń bẹ̀. Wọ́n fẹ́ ṣètò. Ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Olúfúnmiláyọ̀ Ransome-Kuti ni tí wọ́n ṣètò ẹ̀ tó wá láti ìlú mi? Ó mọ obìnrin takuntakun Olúfúnmiláyọ̀, ó ní good record. Ọlọ́fẹ́ ṣe fíìmù ẹ̀ nìbàdàn kí wọ́n á kópa nù ẹ̀. Mo dẹ́ni mi ò lè máa kópa nù wọ̀. Ìtàn wo ló ní tí ó jẹ́ ìtàn rẹ̀ tẹ́mi náà èmi kìíní ìmọ̀ wá kópa ń bẹ̀. Estadog. Ohun tó ń bí ẹnu sí nípò ò bá sọ fáráàlú.
wọ́n ń pọ̀ mọ́ kan ní Aláìdé wọn náà mọ̀ ó fi ṣe ọmọ afẹ́ nínú tíátà wa ó ṣe tó lórí burúkú tó wọn náà léèyàn nínú tíátà wa Aláìdé yẹn ló fẹ́ ṣe fíìmù ẹ̀ tó pè ní ọmọ Estabod ọba pè mí kí wọ́n kópa bẹ̀ mo ní mi ò lè ṣe é sọ kí mo dárúkọ kóòtù mi sọ pé kọ́pọ́ọ̀tà kan sọ pé náà ni mò ń pa mo ní mi ò lè ṣe é ìtọ́rẹ́ wo ni ó wà lórí ìwọ Estabod tó fẹ́ fi ṣe fíìmù tẹ́mi máa kópa bẹ̀ fún ara ayé ẹ̀kọ́ wo ló wà lára ìwọ Estabod tó máa ṣe ìwọ tó ń bu ọba ilẹ̀ Yorùbá tó ń yẹ̀yẹ́ wọn ìwọ tó tẹ̀ kádẹ́gbà pé mi ìgbà àkọlé lèmi lọ́wọ́ ẹ̀ náà kọ́sítọ́mà dáadáa ni ìwọ oyẹ̀yẹ́ ìyá tó tó yá tèmi màmá wa pẹ́ náà tó máa pọ́n ilé ó dòódì ilé tèmi ọ̀tọ̀ wọ́n yẹ kọ́ mi ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dòódì ó ti yẹ níwọ̀ tó ní tọ́ dáadáa máa fẹ́ ṣe fíìmù tiẹ̀ máa kópa ń bẹ̀ irú mọ̀rùkọ́ ò mọ ẹni tó ò mọ ẹni tó jókòó lọ́nà ṣe kíní ẹ̀ tí tó sọ pé orí owó bàbà tó gbé kámẹ́rà fóònù sí tó fi ń wọ̀n wáyé nǹkan ọmọbìnrin bàjẹ́ sọ̀sọ̀kúsọ tó fi ìyẹn náà ni a máa kọ mọ́tò yẹn tá a máa fi sọ fún yẹn òun fúnra ẹ̀ wọlé fún láyọ̀ aṣọ nkútì ìyá lálùbáríkà ìyá tó fi ń tọrọ ìyá gidi ilẹ̀ tó kún fún ilẹ̀ aláwọ̀ dúdú pàápàá àwọn obìnrin aláwọ̀ dúdú ó fúnra ẹ̀ wé àwọn abẹ́ ṣe fíìmù tiẹ̀ mí ìtẹ́ àwọn onítíátà náà mi mọ bó ṣe tó mi mọ nǹkan tó wà lára ẹ̀ mi mọ nǹkan tó fi mẹ́rì tiẹ̀ láti gbé kábẹ́ kọ́ ṣe fídíò kọ́ ṣe fíìmù kémi dẹ́ba àwọn kópa ń bẹ̀ orí ẹ̀ ti burú Estadog orí ẹ̀ ò ti burú ìwà àti Koko Zaria ẹ̀mí gbé ilé ayé ṣe rere tẹ́ bá tún kú inú nọ́lẹ̀ lọ àfi tó bá yẹ pé kò sí Al-Qur'an.